àkọ́kọ́ ní pé gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún ọ ní kì í ṣe pé ó ṣe mistake. Ayakumullah. Ó máa ṣe dáadáa fún ọ ní kí wọ́n náà lè bá a ṣe dáadáa sí. Wa ahsin kama ahsana Allahu ilayk. Ọba mi ṣe dáadáa fún ọ, dáadáa tó ṣe fún ọ ní kò ní kọ́ ọmọ bí ní ọmọ làkejì rẹ. Wa ahsin kama ahsana Allahu ilayk. Ó fún ọ ní ẹwà kò ní kọ́ ọmọ bẹ́ẹ̀ wá ní ṣé dáadáa kọ́ ọmọ bí ṣe ṣìnà kọ́. Wa ahsin kama ahsana Allahu ilayka. Ó fún ọ lówó kò ní kọ́ ọmọ fọwọ́ ní balẹ̀ jẹ́. Ahsana Allahu ilayk. Ó wá sí ọ ní ọ̀jọ̀gbọ́n ó sí ọ lẹ́nu tó ń la kíláka rẹ̀ pé ọmọ tó wó yí ọjọ́ fatinun kayis. Wa ahsin kama ahsana Allahu ilayka. Jẹ́ ká bá ọ̀rọ̀ ọjọ́mọlúwàbí lọ́dọ̀ rẹ ni. Wa ahsin kama ahsana Allahu ilayka. Kí ni kí o dìde rìn ọ́ dá yọ̀ mọ́ta lọ́gà alẹ́ pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ibi dìde ní ẹni. Wa ahsin